listening to Gold Radio, the #1 online podcast. Salamu alaikum gbogbo mùsùlùmá Jummah Mubarrak ló ń ṣe yín pẹ̀lẹ́ o. Jummah Mubarrak ní ètò tí ó mọ dé sí gbọ́ yín ní gbogbo ọjọ́ Jímọ̀ Yawmal Jumu'ah lórí àwọn ọ̀kànnì Gold Radio podcast lórí YouTube, Gold podcast lórí Spreaker studio, Adéjọlá ọmọ Adékọlá lórí Facebook, Spotify. Alamẹ́ta lè tò yí pín sí o. Bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ Qira'atul Qur'an níbi tí a ti máa ka Al-Qur'an sí etí gbọ́ wa. Abala wàásí ó sì kejì níbi tí àwọn àfáwò ti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Abala ẹlẹ́ẹ̀kẹta níbi tí a ti máa kọ́ nípa ẹ̀sìn sán-sán pẹ̀lú àwọn tírà àti àwọn àdíìsì. Síbẹ̀ náà láti wá láǹfààní àti máa fi ìbéèrè náà sọwọ́ sí wa. Wá rí i pé ètò yìí ó dára púpọ̀ kò sí máa gbọ́. Darapọ̀ mọ́ olóòtú ètò yìí Ridwanulahi Ibn Abdulgafar ní gbogbo ọjọ́ Jímọ̀. Láti ṣe onígbọ̀wọ́ àbí fún ìpolówó ọjà ẹ pè sórí aago yìí 09067090901. Jummah Mubarrak ló ní pé síláṣẹ a ò ní sẹ̀sí o. Ètò tí ó mú wá sí ti gbọ̀yìn lọ́wọ́ báyìí lórí Gold podcast onáà ní Jummah Mubarrak ẹja gbọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ẹ kú ilé o, ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò yìí fún tọ̀sẹ̀ yìí Jummah Mubarrak ilé tí a máa ń gbọ́ ní gbogbo ọjọ́ Jímọ̀ lórí ìkànnì Gold Radio podcast àti lórí Facebook Adéjọlá ọmọ Adékọlá page ni o. ẹ jọ̀ọ́ ẹ follow ẹ kẹ́ like ẹ subscribe sórí YouTube channel yìí náà. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ Ọlọ́run ó mọ̀ fún yín ní ládàá rẹ o, Ọlọ́run ní dùn yín ládàá ẹ̀. Ibi tẹ́ ti ń tọwọ́ bà pò mú owó tẹ́ fi ń ra dátà Ọlọ́run ní jó gbẹ o, Ọlọ́run mọ̀ bùkún yín o. ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, ẹ like, ẹ comment, ẹ share rẹ̀. Mo kí gbogbo àwa àlùmọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo kí wa kú ọdún òní o, ọdún Jímọ̀, ọdún ayọ̀, ọdún ìdùnnú ló máa jẹ́ fún wa lágbára Ọlọ́run insha Allah bí kudratillah. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé ìṣẹ́jú 15 minutes nìkan la ní lórí ètò yìí ní gbogbo ọjọ́ Jímọ̀ torí pé a ò nífẹ̀ẹ́ sí mọ́ ṣe ń pín kásọ̀nà méjì. Ìdí ni ìdásíwá kó gbogbo ẹjọ́ papọ̀ sójú kan náà fún ìṣẹ́jú 15 minutes. Ẹ dákun ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹja gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹja mọ̀ gbọ́rọ̀ Ọlọ́run torí ibi tí Nàìjíríà ń lọ lákòókò yìí kò yẹ nìkan o, wàláì kò yẹ nìkan, àfi ká mọ̀ gbàdúrà. Gbogbo kan tọ́lọ̀ báyìí ti kọ sí wa lórí ká fàdúrà ká fi mọ̀ yí padà. Àdúrà nìkan náà ló lè yí kádàrá. Ká gbàdúrà fáwọn aṣíwájú wa. Bàbá fẹ́ dìbò náà ká gbàdúrà ká lè mẹ́ta dìbò fún tí ó tún orílẹ̀-èdè yìí ṣe. Ká mọ̀ wò pé nìkan ni ó ṣe o. Àwọn afọwọ́ ń bá wa sọ láti bí ìdógún báyìí. Ó ti pé bí ọ̀sẹ̀ 2 sí 3 náà làwọn afáwa ń sọ pé ká gbọ́ Ọlọ́run ọba gbọ́, ká má rò pé ẹnìkankan níbi kankan lè ṣe nǹkankan fún wa àyàfi Ọlọ́run Allah. Ridwanulahi Ibn Abdulgafar ló kọ mi, èmi ni olóòtú ètò yìí Jummah Mubarrak eléyìí táwọn àfáwa Muhammadul Fatu Al-Farisi tí wọ́n máa ń láǹfààní àti wáṣíwáṣí fún wa ní gbogbo ọjọ́ mẹ́jọ. A kí àwọn àfáà náà o, a kí gbogbo àwọn àfáà káàkiri jákèjádò gbogbo Nàìjíríà àti gbogbo àgbáyé, gbogbo ìmáàmù a kí gbogbo yín o. Ṣùgbọ́n torí àkókò ẹja mọ̀ lọ pápá ká lọ gbọ́ abala Qur'an, tàbá wá padà dé ká gbọ́ abala tírà tí ẹ̀sìn ń wí, abala tẹ̀sìn ń wí. Ṣùgbọ́n ká tó bọ́ sí abala tẹ̀sìn ń wí, ẹ̀sìn mọ̀ pé abala kan kọ́kọ́ máa ń síwájú eléyìí tó ń ṣe abala wá síbi tá a sì gbọ́rọ̀ Ọlọ́run lẹ́nu àfáàwà Muhammadul Fatu Al-Farisi. Bismillah, jẹ́ ká lọ gbọ́ Al-Qur'an. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة. Kò ní jù bá ń lọ fún abala Al-Qur'an fún tòní torí pé ọjọ́ ti lọ kákan mọ́ṣáláì mú wa ní lóní bẹ́lẹ́ ń já. Ẹ dákun ẹ má fi ṣèbínú, gbogbo ibi tí wọ́n ti ń ka Al-Qur'an ló yẹ ká máa dákẹ́
ká mọ gbọ́ àlùkùránì ọ̀rọ̀ Ọlọ́run ọba ni o. Ẹ já lọ sí abala wáàsí. Àfà bismillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Adúpẹ́ fún Ọlọ́run wa fẹ́ Ànábì Muhammadu àtàwọn sábẹ wọn àtàwọn tàtẹlẹ wọn pẹ̀lú dáadáa Ọlọ́run bá àlékún kẹ Ọlọ́run bá ṣe fún wọn lánàbí lọ́dọ̀ Ọlọ́run àlékún òjòkè bá rẹ sí kábàárí wọn tó fi dé àwọn àtàwọn tàbí iná tó fi wá dé àwọn àbá àti wọn náà tàti lọ. Ọlọ́run dákun aṣáájú gbogbo wọn bá àforíjì wọn yìí tán máa ṣe náà sẹ́yìn tán máa ṣe náà sọ́lọ́run bá ọrẹ ìforíjì wọn. Ọlọ́láwọ́lá kó wọ́ta yín lábíláyé ayé ń dá máa sọ lónìí a ti sọ̀rọ̀ nípa ní ìnígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba tábàwá láàjọ Ọlọ́run ọba gbọ́ tàwa gba àwọn òjíṣẹ́ rẹ̀ gbọ́ nínú àwọn òjíṣẹ́ rẹ̀ làwọn màláíkà wà torí pé òjíṣẹ́ tọ́lọ́run ọba tó fi àwọn màláíkà ṣe wọn náà ní pé lára àwọn èèyàn ó wá specialize àwọn èèyàn kan bẹ́ẹ̀ ó ní ká máa dé òjíṣẹ́ sí àwọn èèyàn látọ̀dọ̀ àwọn màláíkà torí àwọn màláíkà ni wọ́n mú iṣẹ́ wá látọ̀dọ̀ Ọlọ́run ọba tẹ́sí pé àwọn èèyàn tó wà ń lẹ́lẹ̀ lọ ń bọ Ọlọ́run ọba àwọn màláíkà náà òjíṣẹ́ ni wọ́n káwá gbà wọ́n gbọ́ òun náà ó wà nínú ara ìmánì nínú ìmánì billahi ìmánì mo sọ wípé ìmánì yìí tọ́pìkì mẹ́rin la máa mú bẹ́ẹ̀ mo sọ wípé nínú ìmánì yìí tọ́pìkì mẹ́rin la máa níbẹ̀ nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba àti ṣẹlẹ̀ yẹn nígbàgbọ́ pẹ̀lú àwọn òjíṣẹ́ rẹ̀ nínú rẹ̀ ni màláíkà wà àwọn òjíṣẹ́ la pè màláíkà wà àwọn ànábì wà ń bẹ̀ nínú rẹ̀ ni ìránṣẹ́ tán fi ránṣẹ́ láti ọ̀dọ̀ rẹ̀ tí ń jẹ́ alukurahani ẹlẹ́kẹrin ní kádàrà ká nígbàgbọ́ pẹ̀lú kádàrà àmọ́ méjì ní alábẹ́sọ lónìí a sọ ti tàwọn màláíkà àti tàwọn òjíṣẹ́ rẹ̀ táwọn rán sí wa wọ́n rán àwọn màláíkà sáwọn èèyàn àwọn èèyàn wọ́n rán sí àwọn èèyàn yòókù àwọn tí Ọlọ́run bá specialize tó pé lójíṣẹ́ rẹ̀ lérílẹ̀ àwọn ni wọ́n wá ṣe kí ni wọ́n wá ń pàṣẹ àwọn mẹ́sẹ̀jì yẹn sí wa Ọlọ́run àwọn màláíkà àwọn tó fi ránṣẹ́ ìgbẹ́ tó bá ti ń jíṣẹ́ wọn jẹ́ òjíṣẹ́ so àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba wọn àwọn ni màláíkà àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba lérílẹ̀ àwọn ni ànábì so àmọ́ wá sọ̀rọ̀ nípa ayal Qur'ani kan tó ń sọ fún àgbẹ̀ bá dá a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسوله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير àyà tá lò náà àyà tó kó nígbà lọ sí ojú mi òun náà wà nínú àyà tó kó bá a ṣe nígbà ìgbẹ̀sọ́ lọ́wọ́ ọba òun náà wà bẹ́ẹ̀ òun náà wà nínú àwọn àyà yẹn ó ní amana billahi àtẹ̀sọ́lẹ̀ ẹ̀ nígbà yẹn pé kájọ lọ́wọ́ ọba gbọ́ ó ní ẹgbà ọlọ́wọ́ ọba gbọ́ wọn máa lá ó ní amana billahi ẹgbà ọlọ́wọ́ ọba gbọ́ bima unzila ilayhi pẹ̀lú tó sọ kalẹ̀ fún yín òun náà ní Kùránì àjọ wípé àwọn òjíṣẹ́ tọ́lọ́wọ́ bá rán tó fi nǹkan rán kí ní fi rán wọn ní tí fi rán wọn náà ní Kùránì wọ́n ní ẹgbà ọlọ́wọ́ ọba gbọ́ ẹ̀sìn gbà tí wọ́n torí rẹ̀ àwọn òjíṣẹ́ wa látòkè ẹgbà gbọ́ òun náà ní Kùránì ní látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba wal mu'minuna ẹ̀yẹ́ ni tá lè pè ní mùmìnì ẹni tí ń jẹ́ mùmìnì kó lò gbogbo wọn yẹ́yẹ́ ẹni tó bá pe ara ẹ̀ mùmìnì kò ní nígbàgbọ́ pẹ̀lú ọlọ́wọ́ ọba lásán kò ní nígbàgbọ́ pẹ̀lú àwọn màláìkà lásán kó má gbọ́ ọlọ́wọ́ ọba gbọ́ onílòhun nígbàgbọ́ pẹ̀lú àwọn òjíṣẹ́ torí pé àwọn òjíṣẹ́ ìrílẹ̀ torí pé òun rí wọn òun sì rí erípa wọn buhari erípa àwọn màláìkà tó lóhun ò erípa àwọn màláìkà tó lóhun ò erípa ọlọ́wọ́ ọba òun ò ní tóun bá ti rí pa ẹni tóun bá sì ti rí òun ò lè máa nímọ̀ òun gbàgbọ́ so àwọn òjíṣẹ́ tóun wá rí lérílẹ̀ òun gbàgbọ́ ẹ̀dá pẹ̀lú máa ṣe bẹ́ẹ̀ torí ní ẹni tá ní pé ní mùmínì kúlùún gbogbo wọn yẹ́yẹ́ amana billahi ọlọ́run ọba náà wọ́n gbàgbọ́ wọn àkọ́kọ́ nígbà òjíṣẹ́ gbẹ́ torí pé òjíṣẹ́ wọ́n ti mọ̀ pé ọlọ́run ọba bẹ̀ òun ní ṣètò ìgbà ayé òun ní mọ̀sán wá fún wa òun ní mọ̀ olúwa fún wa wa malaikatihi àtàwọn òjíṣẹ́ tọ́lọ́run ọba ń rán wá látòkè tó rán wá láti sánmà tó wà tó rán wá láti ibi tó wà tó rán wá sí ilé ayé tó wá fún àwọn tó ti specialize nínú ìyẹn rẹ̀ tó wá fún wọn lérò nípa Al-Qur'ani wàkùtù bèjì tọ́lọ́run ọba bá sọ ìwé kí ló ní ẹ̀dàkùn ìyá mójútó káṣí ní nígbà ọ̀pọ̀lọ̀ ọlọ́run ọba láti ìdàgbàsókè sí ọba àkàyàfọ́ ọlọ́run ọba tó ìdá ti máa dó lónìí nígbà mọ́ wá sọ ní ìjọ mẹ́jọ ẹ̀mọ̀ ẹ̀gbọ́ ọlọ́run ó jà gbọ́ yé. ètò kù níjọ́ mẹ́jọ ẹ̀mọ̀ gbọ́ torí pé àlákòókò púpọ̀ lórí ètò yìí mọ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà ni lẹ́fì máa jẹ̀gbádùn ẹ̀ ní gbogbo ọjọ́ Jímọ̀ ẹ̀yà àfáà wa kílẹ̀ ní fún wa lábala nípa ẹ̀sìn Islam
nípa ẹ̀sìn Islam níbi tí a sì mọ ka àwọn àdìsí àti àwọn kìtáàbù kankan fún wa àwọn ọ̀rọ̀ kìtáàbù eléyìí tó ń ṣe tírà fíkíwù wà ń bẹ̀ o ẹja gbọ́. السلام عليكم ورحمته وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. والصلاة والسلام على أشرف خلق الله محمد بن عبد الله وعلى آله وصحابه وما والاه أما بعد. adúgbò fún ọlọ́wọ́n ọba fẹ̀yìn fún anábìwá Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sábẹ́ wọn àtàwọn tó ń tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. níta ń sọ̀rọ̀ ní ijọ́ mẹ́jọ wọn náà ní àlùwùdó kí là ń pè ní àlùwàlá àti sọ níta ń pè àlùwàlá àti tí wọ́n yá ní al-Qur'an wa nípa àlùwàlá yẹn. níta wọn wá sọ lónìí ní faraidul wudu mélòó ní faraidul wudu yẹn. faraidul wudu yẹn mẹ́jọ àwọn kan ní mẹ́jọ àwọn kan ní méje àmọ́ èyí tó wà asah wọn náà ní mẹ́jọ àwọn àka mẹ́jọ fún wa nísìnyí. so alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọn ni àníyà kada níyàn ní gẹ́bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ghusl wajh ká fọ gbogbo wájú wọn ni wọ́n ní àfọ̀ ni ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ghusl yadayn wọn ni ká fọ ọwọ́ wa méjèèjì ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ̀ mashu ras ká fomi pa orí wa ẹlẹ́ẹ̀karùn-ún ń bẹ̀ ghusl rijlayn ká ẹsẹ̀ wa méjèèjì wọn ni ká pa ò wọn ni ká fọ ni ẹlẹ́ẹ̀kẹfà wọn ni at-tartibu bayna al-a'dha ká tó tẹ̀léra wọn bá ti ní ká tó tẹ̀léra wọn yẹn ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ alifáwò wọn náà ní ká yára ṣe wọ́n sì ní àmọ́ ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ wọn ní bẹ́ ká wá omi ẹlẹ́ẹ̀kẹjọ ń bẹ́ ká wá omi tó bá mọ́ ká fi ṣe. nínú àwọn àti wá mú àníyàn àti ti mú ghusl wajh níjọ́ yẹn èyí táwọn mú ní ghusl yadayn lónìí. ghusl yadayn báwo la ṣe ń fọwọ́ wa lọ́nà kọ́kọ́ bàbá ti kọ́kọ́ bu omi sáàdì á fọ àtẹ́lẹwọ́ wa àti ibi tó pamọ́ níbi ọwọ́ àwọn náà ní àárín àwọn ọmọ níta wa àti ẹ̀yìn ọwọ́ wa á fọ̀ ní ẹ̀mẹ́ta. a bá ti fọ̀ tán pẹ̀lú tọ́lọ́wọ́ bá wínú Al-Qur'an pé wa aydiyakum ila al-mirfaqayn ká fọwọ́ wa débi kókó ọwọ́ méjèèjì. ẹlẹ́ẹ̀kẹ́ àmọ́ bá ti sáwàlà á sì tún pé lẹ́mẹ̀ta lámàṣẹ gbogbo ẹ̀. so ẹlẹ́ẹ̀kẹ́ ìjẹ́ńbẹ̀ wọn náà alifáwọ̀ ká yára ṣe wọ̀n ní àmọ́ lọ́ra kọ̀ tí ẹlòmíràn ọkọ̀ sí apá náà wọ́n tún ní á fásitì jù azáwọ̀ wọ́n sọ báwọn wọ́n ti ní á ṣe ká má lọ́ra jù ká má sáré jù ẹlòmíràn ó ṣe fún ọlọ́run mọ́ àlùwàlá yẹn tá à ń ṣe ìmọ́lẹ̀ ni yóò jẹ́ fún ọjọ́ ìbẹ̀rẹ̀ àkíyàmá ìmọ́lẹ̀ ní bẹ́yẹn bá dún sábà látó bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ ò sì mọ̀ pọ̀ lára ẹ̀ tó kọ́dà bá dà lára tí ò bá sì jà yọjú tó wà sábà lára ìmọ́lẹ̀ ìfẹ́ lára. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. torí àkókò ni o ìmáàmù wa àfáàwọ́ mọ̀ ṣàlàyé fún wa níjọ́ mẹ́jọ kíkún bá a ṣe ṣàlùwàlá ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ̀kẹta kọ́nádékó sọ̀rọ̀ bá dijọ́ mẹ́jọ a ó mọ̀ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ insha Allah bí kúdúrà mọ́tìlá kọ́lọ́n dẹ́mi wá sí o kọ́lọ́n mọ́ sọ pé kò ní sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ní àtàwa tá à ń sọ̀rọ̀ ní àyín ẹ dákun ẹ mọ́ bá mi subscribe sórí channel yìí ẹ bá mi share ẹ bá mi like gbogbo programs tá à ń ṣe lórí channel yìí lórí Gold Radio podcast ẹ ṣé o ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà o. síwájú ọ̀rọ̀ kí n tó máa lọ ẹ̀yin náà gbọ́n táwọn àáfàá wa wí ẹ̀gbọ́n táwọn àáfàá wa náà sọ lẹ́yìn ọlọ́run kò sẹ́yìn kankan àyàfọ́ ọlọ́run olórí kankan ò lè ṣe é ká mọ̀ lórí kan ni ó débẹ̀ ni ó bá wa túnṣe lórílẹ̀‐èdè Nàìjíríà yìí irọ́ ni kò pọ́ṣíbù ẹ jọ̀ọ́ ẹ já máa gbàdúrà forílẹ̀‐èdè yìí ká sì máa fàdúrà ran àwọn náà lọ́wọ́ o. subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ọlọ́run o orílẹ̀‐èdè wa jó dá o orílẹ̀‐èdè wa jó dá o mọ́ sì fìyà jà wá náà inshallah bí kudratillah ọlọ́run gbàdúrà wa yòókù tún dọjọ́ mẹ́jọ lórí ètò yìí Jummah Mubarrak. Mashallah.